àwọn bàbá wa àwọn àfá wa tí wọ́n dá wa ní ẹ̀kọ́ náà jẹ́ kí a rí bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ká wá wọn ti báyìí àti jẹ́ àǹfààní mọ́ àìní jẹ́ àǹfààní mọ́ ọlọ́run jẹ́ kí ọlọ́run níbi ṣe àdáwò fẹ́ ìkọ̀ọ̀kọ̀ náà nípa tọ́pìkì tí àwọn bàbá wa tó bá wa sọ àìpẹ́ gbogbo náà lápá mi dáadáa lẹ́kọ̀ọ́ ni àwọn ìbéèrè èyí tí ó wá jẹyọ ní abẹ́rẹ́ òun ni ilé gẹ́gẹ́ àwọn tí a jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́. Ìbéèrè alákọ̀ọ́kọ́ yóò sí ọ̀dọ̀ àwọn tí a jẹ́ ọkùnrin. Tó bá fẹ́ béèrè tó bá fẹ́ dá ìbéèrè wá náà sókè má lè dáhùn. Ìbéèrè alákọ̀ọ́kọ́ lọ báyìí pé kí ni àkọlé ohun tí àwọn bàbá wa sọ fún wa? Kí ni àkọlé ohun tí àwọn bàbá wa sọ fún wa? Náà sọ̀rọ̀. Ìtàn àṣàríkà, àwọn olóyè àṣàríkà. Àwọn tí wọ́n ń gbé tí ọlọ́run. Wọ́n sọ ìtumọ̀ àṣàríkà. Kí ni wọ́n pè gbá àwọn kan ìbẹ́sọ̀ tòbí ti fẹ́ sọ àwọn àṣàríkà kí ni káàfù? Káàfù. Ìjọ ẹ̀mẹ́ ìjọ tó ṣe kí ni? Ṣé kí gbé ẹ̀ níbẹ̀rẹ̀ ẹlòmí ẹ̀yà? Ìbéèrè lọ́lọ́wọ́ ìwé kí ni ìdí tí àwọn bàbá wa fi sọ ìtàn yìí fún wa? Kí ni ìdí tó fi sọ ìtàn yìí fún wa? Kí ló fẹ́ ká kọ́ níbẹ̀ tó fi sọ ìtàn yìí fún wa? Alẹ́ náà. Káwọ̀ lọ́gbọ́, yes. Bọ̀ kí ni ìtàn fi sọ? Wọ́n sọ níbẹ̀rẹ̀ pé wọ́n fẹ́ sọ ìtàn yìí fún àwọn àtàkì ọ̀dọ́ torí ìdí kan. Yes. Kó lè bá wúlò fún wa. Ó ti sọ dáadáa, ó gbìyànjú but kìí ṣe ní wọ́n sọ nìyẹn. Ẹyọ́ bí mi gbà, ọ̀yà ilé dúró. Kí ni ó fà á tí ìtàn tó fi wà ní Al-Qur'ani? Kí ni ìdí? Àwọn bàbá wa sọ wá ó ní ìdí. Àwọn ìbéèrè mẹ́ta kan lọ́wọ́ bí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Òun ni ọlọ́run ló fà tó bá fi sọ ìtàn ìlú wa nínú Al-Qur'ani. Kí ni àwọn ìbéèrè mẹ́ta kan lọ́wọ́ bí Ànábì? Ó mọ ẹlòmíì. Náà. Ìbéèrè tí wọ́n bèèrè lọ́wọ́ ọdún tí Sallallahu alaihi wasallam. ní pé ó ní ẹni máa ṣe ìgbẹ́tẹ̀.